ló máa ń ṣe déédéé sọ́hùn múdù mẹ́rin òun ló máa ń ṣe déédéé sọ́hùn ẹyọ kan ẹni bá yọ sọ́hùn kan àbí ọ̀wọ́n múdù mẹ́rin bákan náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí mo padà wá rí i pé múdù tí mo fi hàn àwọn èèyàn gbà yẹn múdù yẹn àwọn kọ́ńpìnì tó ṣe mistake ni wọ́n ṣe torí pé agolo mílìkì 12 òun ló kún sọ́ọ̀hún yìí láfíṣe fatiwa ń gbà yẹn pé wọ́n tó fẹ́ yọ jáka ago mílìkì 12 nínú ráìsì nínú ẹ̀wà nínú àwọn nǹkan táwọn fi ń yọ jáka yẹn òun náà ní orí kọ̀ọ̀kan but later mo padà wá mọ̀ pé sọ́ọ̀hún yìí kò correct ìtumọ̀ ni pé fatiwa tèmi náà ṣe correct ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo ẹni tó bá ti rí kílípù yẹn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ẹ̀ má lò ó mọ́. a wà mú agolo yẹn a kì bọnu ráìsì àbẹ́wà àbí jéró àbí wheat a wà yọ méjìlá rẹ̀ ní òkun sọ́ọ̀hún kan àfa wọn nísìn àfa ọba wa wọn nísìn tí ó fi dá wa lójú pé agolo mílíkì 12 nínú ẹ̀wà nínú ráìsì nínú gàrí 12 rẹ̀ ní ó máa jẹ́ sọ́ọ̀hún kan tábà tí wàá yọ 12 àti yọ tẹ̀rí kan. baba sheikh Salih Al-Fawzan nínú àwọn àlùfáà wa wọ́n jẹ́ àwọn àfa gbà fún wa lágbà ńlá yẹlẹ́ ni wọ́n ní 3 kilo nínú rice ẹ̀wà làbídùn òun náà ní jáka orí kan nígbà tá a wá da rice 3 kilo síbi ó wá kún ó tún wá ṣẹ́kù dàbí kílò ọ̀dàrú láyé bọ̀dù sọ́wọ́n eléyìí àwọn kọ́mpìnì tó ṣe wọ́n ṣe mistake ń bẹ̀ kò pé nígbà tá a wá wò pé ọ̀dà 3 kilo tí ọkọ̀ rẹ̀ tì táwọn àlùfẹ́sìn tí wọ́n sì sọ̀rọ̀ lérí ẹ̀ agolo mélòó ni wọ́n wá jẹ́ tá a bá fa agolo méèkì wọn a padà wá rí pé 16 agolo 16 òun náà ní jáka orí kan nínú ráìsì ní ẹ̀wà ní o làbídùn ní o jéró ní o kò ní jẹ́ 12 mọ́ èmi ò mọ̀ọ́mọ̀ láti sọ tí ò correct fáwọn èèyàn èmi rà ní maka ni mo dẹ̀ gbára lé pé nígbà mo ti ra maka yẹn ó láti correct later la wá rí pé àwọn company yẹn measurement yẹn wọ́n ṣe mistake mbẹ̀ gbogbo àwa tí a bá fẹ́ máa yọ jáka nísìn 3 kilo káwọn fúnra wa àwọn tá a bá fẹ́ lo agolo 16 agolo mílìkì 16 nínú ẹ̀wà rice jéró àtàwọn nǹkan míì tí a mọ̀ pé a máa ń jẹ láwùjọ wa Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́wọ́n bá ní àwọn ẹni rẹ̀ kọ́fà wa náà sínú wọn ìdí wọn máa ń sọ ní pé ọlọ́wọ́n bá ọmọ bá wa wí mọ́ mọ́ wa pẹ̀lú mistake tá a ṣe kíní tá a ṣe àbẹ́yìí tí a gbàgbé nídìí bẹ́ẹ̀ mo ti correct ara mi o I made a mistake mo dẹ̀ ti ṣe kíní jama mo ti wá correct ara mi ó ti kú lágolo mílìkì 12 agolo mílìkì mélòó lọ́dà ń ṣe jama 16 òun náà ni orí kan ẹ̀yin mẹ́wàá nínú ilé agolo mílìkì lọ́nà mélòó ni ó jẹ́ yẹn 16 times 10 iye tó bá jẹ́ òun náà ni tẹ́ yọ a kì í láyà kárí mistake ká wá dákẹ́ síbẹ̀ ìpè àyìnbá àti sọ yẹn àti sọ nìyẹn táwa bá ti sọ̀rọ̀ àwa kò kí kó jẹ èmi kó eléyìí jẹ sincerely o mo kó jẹ taqarruban ilallah láti fi súnmọ́ Ọlọ́run ọba wa torí pé gbogbo tẹ́yìn bá ti sọ nínú ẹ̀sìn yọ ọmọ sẹ́kù títí ayé gbogbo ẹ̀tẹ́ bá ti wá ní kílípù yẹn lọ́wọ́ ẹ fagilé kẹ wá máa gbé eléyìí ní kẹ máa gbé káàkiri 3 kilo òun náà ní jáka orí kan abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo yìí tí a ṣe mistake ọlọ́pàá ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ gbogbo ẹ̀tẹ́ yẹn bá ti màmá ṣe láburú Ọlọ́run ọba kò kí bìyàn abẹ́lẹ́ kọ́lọ́mọ bí wa kọ́lọ́mọ bí ẹ̀yin náà kọ́lọ́mọ ṣàgbà lẹ́sẹ̀ fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.